Mọ́mì kí ló wà nù yín? Kí lélẹ́yìí? Cancer ló pè fún mi sà. Cancer. Bẹ́ẹ̀ni. Cancer àbí fibroid àbí wò lẹ pé? Kò sí nínú ilé ọmọ ẹ̀yìn ilé ọmọ náà ló wà. Olówó dàbí òkúta nínú ẹ̀. Mi gbọ́. Ẹ káàbọ̀ sí Digi Naija Television. Ẹ má gbàgbé láti tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí. Ẹ like fídíò wa, ẹ máa fi gbogbo èrò ọkàn yín sí comment kẹ́ẹ̀dẹ̀ máa share fídíò yìí káàkiri. Kí lélẹ́yìí? Fibroid náà pé mà. Fibroid náà pé. Ẹ sọ dáadáa. Fibroid náà pé. Fibroid náà pé ti yín. Mọ́mì kí ni wọ́n pè ti yín mà? Fibroid ni wọ́n ní wọ́n gbé ilé ọmọ kúrò pẹ̀lú ẹyin. Wọ́n ní wọ́n gbé ilé ọmọ kúrò ń bẹ̀. Fibroid wọ́n pè wọ́n ní wọ́n gbé ilé ọmọ kúrò ń bẹ̀. Fibroid ni wọ́n pè é. Wọ́n náà máa gbélé ọmọ kúrò ń bẹ̀. Kí ni máa dọ̀tí? Lovers all over the world. A ní rí dààmú. Àmín Jésù. Ohun tó ṣẹlẹ̀ sáwọn mọ̀mọ́ yìí. A ní rí dààmú o. Àmín Jésù. Mi tí ẹ mọ̀ tí mo lè sọ torí ẹ̀rù ń bà mí. Àwọn ọmọ tẹ́ ń wò yìí wọ́n ti lọ́jọ́ lórí díẹ̀. Mọ̀mọ́ báwo ni ti ń ṣe dé? Báwo ló ṣe jẹ́? Báwo ló ṣe bẹ̀rẹ̀? Bí ó ṣe bẹ̀rẹ̀ ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ṣe nǹkan oṣù mọ́. Ẹ̀jẹ̀ tí wà wá nígbà ẹ̀jẹ̀ ti bọ́wọ́ dúró. Bẹ́ẹ̀ ni kùnú bẹ̀rẹ̀ sí ní wú. Bẹ́ẹ̀ ni gbogbo rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ẹ̀rọ adíẹ̀díẹ̀ kí ló ṣẹlẹ̀? Nígbà tí mi rí nǹkan oṣù mọ́, nígbà wá pẹ́ díẹ̀ tí ẹ rí menstruation yín mọ́. Mi rí mọ́. Nígbà wá tó nǹkan bíi 60 tí mi rí mọ́. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wú nígbà tí mi ti rẹ́jẹ̀ mọ́. Tẹ́jẹ̀ yẹ̀ wá tí mi rí mọ́. Ó wá ikùn mi wá bẹ̀rẹ̀ sí ní wú. Ó wá lọ sí hospital, wọ́n wá ní wọ́n gbé ilé ọmọ kúrò pátápátá pé wọ́n yọ ilé ọmọ kúrò bẹ̀ àtẹ̀yìn àti gbogbo ẹ̀. Wọ́n ní wọ́n gbé jáde. Ó kẹ́ ní sùúrù. Ṣé ẹ ti bímọ màmá? Mo ti bímọ. Ọmọ mélòó lẹ bí? Ọmọ tí mo bí tó 6. Ok, lẹ́yìn ìgbà tẹ́ ẹ bímọ tán lẹ́yìn ọdún díẹ̀ ló wá di pé ẹ rí menstruation yẹn mọ́. Bẹ́ẹ̀ni. Nígbà tẹ́ ọdún wo lélẹ́yìí ṣẹlẹ̀? Ó tọ́dún mélòó báyìí? Nínú ọdún tó lọ ló wú, àmọ́ ó ti tó kọ bí ọdún 5 òun gbà yẹn, ṣùgbọ́n nínú ọdún tó lọ ló bẹ̀rẹ̀ sí ní wú. Inú ọdún tó lọ yìí ló bẹ̀rẹ̀ sí ní wú. Inú mi wá ń le, ní ó le bí ẹ̀wọ̀, inú mi ó ṣe le. Ó le báyìí? Ó le. Ó le o, inú màmá le o. Ó wá ní mí lára, ó ní mí lára tí mi nílé jẹun. Bí mo bá jẹ oúnjẹ díẹ̀ báyìí, inú mi ó ti wú tí ó ti ga tí mi nílé jẹun. Dákun ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi. Ẹ̀gbọ́n tí mo máa sọ, wọ́n ní ó ní àwọn lára. Ó ní mí lára. Ẹ ṣàánú mi. Tí ẹ nílé ṣe kí ni? Mi nílé jẹun. Bí mo bá ti lè jẹ bí òkèlè mélòó, inú mi ó lé mi nílé ṣe kankan mọ́. Yóò wà rẹ́ mi tí mi nílé ṣe kankan mọ́. Yóò rẹ́yìn tẹ̀ nílé ṣe kankan mọ́. Mi nílé rè kan. Kí ni wọ́n náà bẹ́ẹ̀ ṣe sí tọ̀dọ̀ yín? Wọ́n ní wọ́n ṣẹ̀ṣẹ̀ abẹ fún mi pé wọ́n operation. Pé wọ́n gbélé ọmọ kúrò. Wọ́n gbélé ọmọ kúrò. Wọ́n ní wọ́n gbé gbogbo ilé ọmọ kúrò. Ìwé hospital yín dà? Ìwé hospital ló wà ní yíyan. Èló ni wọ́n ní kẹ́ ẹ mú wá? Wọ́n ní kí n san 270 ṣùgbọ́n owó gbogbo rẹ̀ mọ́ àtòògùn àti gbogbo ẹ̀ wọ́n ló jẹ́ 400,000. 400,000. 400,000. Wọ́n dẹ̀ bá yín ṣe. Wọ́n ní wọ́n bá mi ṣe. Wọ́n dẹ̀ bá yín ṣe. Wọ́n ní wọ́n bá mi ṣe. Níbo lọ hospital yẹn wà? Ó wà ní ọ̀nà ìjókòdó. Ẹ má bínú àkòdẹ ẹ ká dárúkọ hospital. Ẹ bá yà dárúkọ ẹ̀. Ẹ má yà dárúkọ ẹ̀. Wọ́n ṣá ẹ ṣú ọ̀ṣọ́ hospital tó ṣe dáadáa ni. Tó ṣe dáadáa ni tó ti ní ìdánilójú pé wọ́n bá mi ṣe. Ṣé wọ́n ti ṣerú ẹ̀rí mẹ́? Wọ́n ti ṣerú ẹ̀rí ẹni tí wọ́n ṣerú rẹ̀ fún náà ló ní kí ni ló mú mi lọ sí. Ó yá mọ́mí ẹ̀yin ń kọ́. Báwo ló ṣe ṣẹlẹ̀? Mo dédé rí pé mi ò rí ìgbẹ́yà àtìgbà inú ibẹ̀ sí le mo dẹ̀ ń kọ̀ǹpléènì. Ẹ dédé rí i pé ẹ̀rí ìgbẹ́ yà. Àtìgbà ẹ̀. Ẹ̀rí ìgbẹ́ yà. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ ti bímọ? Mi ò tí bímọ rí sà. Ẹ ti bímọ? Rárá, mi ò tí bímọ rí. Ṣé ẹ ti má rí rí? Mi ò tí má rí. Ẹ̀yin ò tí má rí rí, ẹ lọ́kọ rí. Ẹ̀mí àwọn wòlíì. Kí lorúkọ yín? Mùsùlùmí ni mi ṣe. Mo mọ̀, ìsọ̀rọ̀ Mùsùlùmí, ìsọ̀rọ̀ Kírísítẹ́nì. Ṣé mo sọ pé rẹ́sìn wo lẹ̀ ń ṣe ni? Mo ní kí lorúkọ yín? Ṣúkúrá lorúkọ mi. Àǹtí Ṣúkúrá. Ṣúkúrá kí ni? Ìdòwú. Ṣúkúrá Ìdòwú. Mọ́mì kí lorúkọ ti yín? Àìná Adébáyọ̀. Àìná Adébáyọ̀. Now ẹ̀yin lẹ́ẹ̀ tí ìbímọ rí, báwo ló ṣe ṣẹlẹ̀? Mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ nǹkan tó pé mi ò rí ìgbẹ́yà mi ò rí tọ̀tọ̀ mo dẹ̀ ń kọ̀ǹpléènì mo wá lọ ẹni tó wá ṣẹlẹ̀ sí. Ẹni tó ṣẹlẹ̀ sí lọ́dọ̀ wa tó ń lọ ṣe operation. Ẹni tó ṣẹlẹ̀ sí lọ́dọ̀ yín tó lọ ṣe operation. Wọ́n wá ní kán direct mi lọ sí hospital yẹn nígbà tá a dẹ̀ débẹ̀ wọ́n náà máa ṣe operation àtọwọ́ operation àti gbogbo nǹkan tó fẹ́lẹ̀ wọ́n ní kí n lọ mú 1 million wá. Wọ́n ní kí n lọ mélòó wá? 1 million wá. Kí ló dé? Result yẹn wà ní ìsọ́lẹ̀ yìí tí mo lọ ṣe ní bíbá ilé lẹ́yìn scan tí mo lọ yà ń bíbá ilé lẹ́yìn. Ok. Result yẹn. Scan tẹ lọ yà ń bí lélẹ̀ báyìí.
so ẹ ṣe lọ ya scan ilé ni. Ìgbà tí mi ò mú dání. ok ṣé ẹ̀yin mo rí lálẹ́ àti mo fún yín lówó kẹlẹ́ ya scan. Nígbà tẹ́lẹ̀ mú tí wọ́n láwọn mú kí láwọn mú wá náà. Wọ́n láwọn mú ìwé owó ìwé rìsọ́ọ̀tì kìíní. So scan tá lọ ṣe ni ṣé scan lélẹ̀ báyìí. Kí wá ló wà ní scan ilé báyìí. Èmi ò mọ scan rí di o. Èló wá làwọn èló làwọn pè ní tiwọn. Àwọn ibi tá ti lọ ya scan lẹ́yìn wọ́n sọ pé àwọn ò kí ń dí owó bí yàn pé ká lọ sí hospital wa. Mo fi sọ pé hospital wa wà ní. Èló wá náà ni ẹ mú lọ hospital yín. Ìgbà tán ní ká lọ mú wá ní ká lọ mú 1 million àti gbogbo nǹkan tán fẹ́ lò wọ́n ní ká lọ mú 1 million lọ́wọ́. Ẹ̀ẹ́dẹ̀ kówé hospital náà ti ní ẹ mú 1 million dání. Mi kò dání. Ó dà bet ṣé fibroid ni wọ́n pè é. Bẹ́ẹ̀ ni fibroid. Ẹ má kà sókè jù ẹ́. Fibroid ni wọ́n. Fibroid ó tọ́dún mélòó báyìí. Ọdún kẹta rèé sà. Ọdún kẹta èrè.